kọ́lé àṣeṣe tún ṣe bí o bá ṣe yìí tán wá tún ṣe mìíràn sí àṣeṣe tún ṣe Àkànjí ọmọ Bánkọ́lé àṣeṣe tún ṣe àṣeṣe tún ṣe bí o bá ṣe yìí tán wá tún ṣe mìíràn sí àṣeṣe tún ṣe. Àkànjí ni wọ́n máa pè ó. Bàbá Adéwálé o. Ọmọ Bánkọ́lé ni wọ́n máa pè ó. Bàbá Zaina. Tí mo bá ń pè ọ́. Bàbá Abdullahi. Kó má jẹ́ ń gbèjègbèjọ́. Bàbá Kádíjà o. Àkànjí ni wọ́n máa pè ó. Àkànjí ni wọ́n máa pè ó. Èyí fújò owó o. Àkànjí ni wọ́n máa pè ó. Alhaji Dauda. Tí mo bá ń pè ọ́. Gbéra nílẹ̀ òdìdé. Kó má gbàǹgbèjègbèjọ́. Owó ọdún o. Àkànjí ni wọ́n máa pè ó. Alákànjí má bẹ̀rù. Ó ti ṣọdún iná. Ó ti ṣọdún iná o. Alákànjí má bẹ̀rù o. Ó ti ṣọdún iná. Ó ṣọdún èyí wá ṣe mìíràn sí. Agbára wa ìdù lókè. Ó ṣọdún èyí wá ṣe mìíràn sí o. Ìyẹn di dandan. Alákànjí má bẹ̀rù. Ó ti ṣọdún iná. Ọdún rẹ̀ ló màmá dé. Àkànjí o. Ọdún rẹ̀ ló màmá dé o. Àṣẹ wa bẹ́ẹ̀ jó tà bẹ́ẹ̀ yọ. Ìwọ má fi ìwọ má fọdún èyí ṣòpin ọdún rẹ̀ ló màmá dé. Àmì o. Alájà Àkànjí gbéra nílẹ̀ òdìdí okú ọdún o. Bámi Àkànjí Dáúdà ọmọ Bánkọ́lé gbéra nílẹ̀ òdìdí okú ayẹyẹ oríkà ọdún. Ọdún eléyẹ ní fi dágbére fáyé. Ikú wa níjà ọwọ́ ọtí nígbà kankan ó ti ń dára kò ní bàjẹ́ láéláé. Ẹni rélẹ̀ sí ìmọ̀ gani lágbára Ọlọ́run ọba ẹni ròdò ẹ̀ sì ìmọ̀ pọnmi. Ọ̀nà gbogbo tẹ̀ ń gbà rí ṣe kò nídìí. Aláṣẹ àtolùdarí Dantrous Global Nigeria Limited tí wọ́n fi kalẹ̀ sádìgbẹ́ Abẹ́òkúta ní nọ́mbà 122 Adìgbẹ́ road lẹ́gbẹ̀ẹ́ ilé epo Sanni Yinka filling station. Aluminium and glass ni wọ́n ń tà iléeṣẹ́ wọn. Àwọn ohun kọ́lé tó jojú ń gbèsè ọ̀dọ̀ wọn lẹ́tìrì. Àkànjí máa gbóhùn ẹnu ní okú ọdún. Ìgbà lẹ́yìn èlé ni. Dáúdà ọmọ Bánkọ́lé àwọn lẹ́yìn èlé ni. Ẹ ní bùrìbùrì kẹ́ ẹ bá wọn jíjó ẹ̀sìn ọmọ aráyé ò ní fẹ́ gbà fún yín ló ń jẹjẹ. Ẹ wá níṣe yé pàkílẹ̀ jẹ lágbára Ọlọ́run ọba. Ọ̀rọ̀ gbogbo tí ń pa ilẹ̀ rí ọ̀nà wọn oníjó já sẹ́kún. Ikú wá nífìlẹ̀ ìṣòdè àrùn nífìlẹ̀ ìṣọ̀dẹ̀dẹ̀. Tàǹtàǹtà ò ní gbá yín lójú o. Ẹlẹ́nu méjì ò ní dá sọ̀rọ̀ tẹ̀yìn lágbára Ọlọ́run ọba. Ikú wá ní pẹ̀tà lójú ràn. Dáúdà mọ̀ sàmì àṣẹ gbọgbọrọ lọ́wọ́ ń yọjú orí wọn ló lékè àwọn ẹni bí. Tabarẹ́ni tó ní ọmọ ló gbà yí pẹ́. Márùn-ún ni ó mọ̀ bẹ̀ lọ́wọ́ ẹ̀sìn èèyàn tó bá ní ọmọ ló gbà yí pẹ́. Aṣọ pínpín ni ó máa wọ̀ káàkiri. Èmi àdùfẹ́ mo sọ bẹ́ẹ̀ mi yọ wí rárá. Ó ti ṣọdún èyí ó ṣe míì sí tówó tọmọ tàyí ikú ti ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Ó yá gbẹ́rọ̀ nílẹ̀ òdì dèdè bàbá tó bí ọlọ́mọ Dáúdà Àkànjí o. Gbéra nílẹ̀ òdì dèdè bàbá tó bí ọlọ́mọ. Mo ní ẹni ṣolówù wá òye. Owó dúró yẹn o. Ẹni ṣolówù wá òwà. Ilé ọmọ Bánkọ́lé. Owó òdúró ẹni ṣolówù wá. Ẹ̀sìn mi kájọ lọ òye. Ilé yan re. Ẹ̀sìn mi kájọ lọ òwà. Lọlé yan yìí. Tòwú òdúró ẹ̀sìn mi kájọ lọ. Ọmọ olówó dùrú ọmọ ajífẹ́ gbé ṣeré. Àkànjí mo mọlé àwọn bàbá rẹ̀ ọmọ ajíbọ́sìn ọmọ ègbè ọjà. Ọmọ tó ń pòrò lówù. Aró òwú kì í ránró. Àwí mẹ́nu kúrò ní tòwú ọmọ lábẹ́rìnjọ. Ọmọ ajírí. Ọmọ ajírìn ọmọ ajílàlà ẹ̀ṣọ́ ọmọ ajífọ́jọ́ gbogbo dára bí ègbì. Àkànjí máa gbódù ẹnu mi. Ọmọ àrè mọ́tà mi ò tójú ọmọ nínú ilé àwọn bàbá ẹ̀yìn. Ọmọ àrígbá lábúwó. Ọmọ àtẹ́wọ́ gboyè. Ọmọ àfìrò gboyè. Ọmọ àrọ́wọ́ mẹ́wẹ̀ wá gboyè nínú òwú. Aró òwú kì í rọ́rọ́. Àwí mẹ́nu kúrò ní tòwú ọmọ lábẹ́rìndọ́. Ọmọ tẹ́ni gboyè. Ọmọ abẹ̀rẹ̀ gboyè. Ọmọ àrọ́wọ́ mẹ́wẹ̀ wá gboyè nílé
ọlọ́mọ ọmọ aṣọ lágbọrẹ ọmọ ajílàlà ìṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí ègbì Àkànjí ilé bàbá rẹ̀ mo wà mi ò tí ì lọ èmi ò rí èèyàn tó burẹ̀ wà nílé òun gbogbo wọn ní dára bí ègbì ewúrẹ́ ló bá sọnù nílé yín wọ́n ní ẹ má mú lọ mi bàbá yìí kì í ṣe gbẹ́rangbẹ́ran àgùntàn ló bá sọnù lówù wọ́n ní ẹ má mú lọ mi bàbá yìí kì í ṣe gbẹ́rangbẹ́ran àmọ́ tó bá ṣobìnrin rọ̀ gbọ̀tọ̀ Àkànjí máa gbódù ẹnu mi tó dúdú bíi kóró oṣin tàbí èyí tó mọ́lẹ̀ bí àtùpà wọ́n ní ẹ má ṣe rán lẹ́sẹ̀ wá ẹlẹ́ṣin ni ẹran wálé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àjì láyé ọmọ àjì lọ́run ọmọ àjì jìjì tó jìjì tó relé ìbára rẹ̀ gbọ́ pa àyí gbowó odò lọ́wọ́ oṣù àkẹsàn lé yín tani ó gbowó ọkọ̀ lọ́wọ́ òun òtùkọ̀tùkọ̀ Dáúdà máa gbọ́ dídùn ẹnu mi òtùkọ̀tùkọ̀ tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ òun omi ní gbólúwa rẹ̀ lọ ọmọ ewúrẹ́ wọlé àpọ́jùrù fẹ́fẹ́ kílà pọ́nríjẹ tẹ́lẹ̀ tó jùlẹ̀ dọ̀mọ̀ ẹ̀ràn lé bàbá tó bí ọlọ́mọ ọmọ olóde àgbàǹgbà tán òkúta wẹ́wẹ́ wẹ́ láì ṣàdé Ìbàdàn tani ò mọ̀ pọ́ ọkọ̀ tuntun láì ṣàdé òun lé bàbá tó bí ọlọ́mọ ọmọ olówó òdùgbò ọmọ ajífẹ́ gbéṣeré nìran bàbá rẹ̀ Àkànjí ó mo fẹ́ wọnú bálọ̀ bàbá rẹ̀ lọ ìbára ìlógun odò ọmọ yẹwò ọmọ ẹyẹ wẹ́wẹ́ tó fọdọ́ bàrà jẹ ẹni owó bá sọ níran bàbá tilẹ̀ kó wá wí Àkànjí àrò tówó tilẹ̀ kẹ̀ ní so níran bàbá tó bí ọlọ́mọ ọmọ owó gbélé owó kẹfọn ọmọ owó ilé tí ò jẹ́ ká bèrè toko ọmọ láyọ̀ ní gọ́gùn àfijìgì polómele tọ́tọ́tán Àkànjí máa gbóhùn ẹnu mo ní níbàrà ogun ò mọ dẹ níbàrà ilé bálọ bàbá rẹ̀ wà Àkànjí àrò níbàrà ogun ò mọ dẹ níbàrà ilé Alhaji Bankole Dauda Àkànjí bàbá Adéwálé Àyùbá bàbá Zainab olúwa pẹ̀lú mi bàbá Bùláìrè olúwa bàbá Kádíjà favour ẹ ti ṣọdún èyí náà ẹ ṣe mí sí towó tọmọta ikú tí ṣe baálé ọ̀rọ̀ kò ní jókòó lágbára Elédùmarè ọba ẹ̀rí tọ́ba níta ló ń dá bí ẹdun tó níta ló rọ̀ bí òwe Àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi ń jẹ́ lúmọ̀rọ̀ ní mí lúmọ̀ṣọ ajá nígboro lógun máa ṣo ọmọ àfigbórun rú ní ológun ẹgbá ní mímọ́ níṣàbí ọmọ agbòǹgbò ọ̀kọ̀lọ̀.